tó ìbà lọ́wọ́ Elédùmarè ọba ògo ọba àjíkí ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbinimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbà ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkankan ọba àìkú àìdìbàjẹ́ alásọtẹ́lẹ̀ ohun gbogbo ọba ajípọ̀jọ́ kúdà Elédùmarè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ̀. Àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọn ni kọ́lọ́run mọ́ ṣe wá ládọ́run mọ̀ọ́tọ́ ìròrí kan ló bá Yorùbá débẹ̀ tí Yorùbá fi ronú pé kọ́lọ́run má jẹ́ ká dọ́run ká tó mọ̀ọ́tọ́ bẹ́ẹ̀ ni yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ìbà ẹ̀yin yèyé ìbà bàbá ìbà arúgbó aṣọ mọ́balẹ̀ ìbà kásọ lérí mọ́rẹ̀rù obìnrin bàbá àmútẹ́yànyàn ìbà yín o ẹ̀yin lájẹran òru àjẹdò yẹn mọ́bì ìbà láàlú ògiri òkò dọwọ́ rẹ lónìí ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni táwa ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ́jà bá rẹ níbẹ̀ mọ́jà bá a dá papọ̀. Ẹ̀yin ènìyàn mi akọ àtótónu ìlú ẹ rí i pé egbin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí bá a ti ń pàkan ìkan tó ń rú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìlú yìí rí ń sìn kọ́lọ́run sáà máa fààbò rẹ̀ bò wá ńlẹ̀ Yorùbá kó sì máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wá níbi gbogbo bíkíbi tó ní kálukú wa ta wéré tá a ti gbòdé káàbò tó nípọn kó máa wà lórí wa ìwúre tá a máa ṣe lákòókò tá a wà yìí nìyẹn kí ló mọ́rọ̀ yìí wà ni pé nígbà tá a sọ̀rọ̀ lánàá nípa bí Gúnmi ṣe wá sí ilẹ̀ Yorùbá a sọ̀rọ̀ lórí báwọn àáfàá bọ́n ṣe ń da ojú gbogbo ẹ̀rú pẹ̀lú àìmọ̀kànmọ̀kàn ọ̀rọ̀ náà dàbí ìgbà tó jẹ́ pé ìlú tí aláìmọ̀kan bá ti pọ̀ ju àwọn tó mọ̀kan lọ ẹ mọ̀ pé títí wọn ni ó mọ̀ ṣe lórí àwọn tó mọ nǹkan ni even tí àwọn tó mọ nǹkan ò bá ṣọ́ra àfàìmọ̀ káwọn náà má padà dá láìmọ̀kan ó ní kéèsì tó wà nílẹ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́sìn dé a tó gbọ́ pé Gúnmi tó ti gbalẹ̀ Ìjẹ̀bú lọ ó tún lọ bá àwọn àáfàá Ìjẹ̀bú ó lọ bá wọn ṣèpàdé gbogbo ibi táwọn ti láwọn alákatakítí nílẹ̀ Yorùbá nìyẹn Ọ̀yọ́ Ọ̀ṣun ká sọ pé pààtì kan ní Ìwó kì í ṣe gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun Ìwó Ìbàdàn mọ́yọ́ ká sọ pé Ọ̀yọ́ generally entirely wọ́n pọ̀ káàkiri ibẹ̀ yẹn wọ́n dẹ̀ pọ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú wọ́n pọ̀ ń bẹ̀ àwọn pọnmi òkè rútodò àwọn tí jẹ́ pé àlùjánnà ayé ni wọ́n ti fún wọn wọ́n ti rí sàkún pé báwọn ṣe ń ṣeun àwọn ti wà àlùjánnà wọ́n mọ̀ wọ̀nyí yòókù gbígbà tẹ́ ẹ̀rọ àlùjánnà wọ̀ wọ́n sì ń lo nǹkan táwa tá àrà àlùjánnà wọ̀ tá à ń ṣe púpọ̀ nu wọn ò lè dá tẹlifóònù ṣe àwọn kèfèrí ló ṣe tẹlifóònù gbogbo wọn gbé tẹlifóònù ńláńlá dání wọ́n ń lò àwọn amọ̀kùnmẹ́kọ̀ ordinary toothpaste tí wọn ò lè ṣe toothpaste táwọn kèfèrí ṣe làwọn wèrè wọn ń lò tí wọ́n ń padà fún àwọn wà àlùjánnà àwọn dẹ̀dẹ̀rìn aláìdè ronú jinlẹ̀ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí ibẹ̀ yẹn ṣùgbọ́n ibi tá à ń lọ gangan rèé lénìí níbo nílẹ̀ Yorùbá gangan tò sí báyìí níbo là ń lọ torọ́rọ̀ wa ègbèrè ọ̀tẹ̀ ni bá a ti ń pàkan nìkan rú níbo nílẹ̀ Yorùbá ń lọ ẹ jẹ́ abira wa léèrè à ń pariwo àpérò nílẹ̀ Yorùbá gbogbo yẹn dákẹ́ àgbọ̀wọ́n ẹni kankan à ń sọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá ní àkókò kan àwọn èèyàn ń gbà bí igbá ọtí
nǹkan tí mo rí ní àárín wa ni pé a kì í lọ àìtẹ̀lé làkàyè, ariwo ọjà là á máa tẹ̀lé. Ó wà lára tí ń gbélé Yorùbá ṣubú lẹ́kọ̀ọ̀kan bá a ṣe gbọ́n tó. Aláìka ariwo ọjà púpọ̀, àìwo ṣàkó nǹkan pé kínní ìjẹ́ bí ó ṣe rí ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ibi tó yẹ ká ti máa kíyèsára nìyẹn o, tá a kì í kíyèsára. Àìkíyèsára tọ́rọ̀ bá dọ̀rọ̀ ara wa ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀. Ṣé bó ṣe yẹ kó rí ní rí yìí? Màá bẹ̀ bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, màá bẹ̀ wọ́n lẹ́bẹ̀ kan. Ìṣọwọ́ ṣèjọba yín ẹ má jẹ́ ó lábòsí nínú. Ẹ má jẹ́ kí ẹ̀yà Ìgbò kí wọ́n rí yín bí ìkà. Ẹ má jẹ́ wọ́n rí yín bí ẹni tó mọ̀ọ́mọ̀ tí mọ̀ọ́mọ̀ lo agbára lórí wọn. Ẹ jẹ́ kófin ó lọ bó bá ṣe yẹ kó lọ. Ẹ má lo ọwọ́ agbára lórí ìran Ìgbò. Ó nídìí tó jẹ́ kí n pàrọwà yẹn wá láàárọ̀ yìí. Èmi fúnra mi ti sọ tẹ́lẹ̀ pé lórí ọ̀rọ̀ Kanu, tí Kanu bá ṣẹ̀wọ̀n kò sáburú ń bẹ̀ nítorí àwọn nǹkan tó dánwò. Ṣùgbọ́n Yorùbá ní ká tó bá tọ́ símú láàfin remú. Tẹ́ ẹ bá fi kùmọ̀ ná Kanu nítorí àwọn nǹkan wà tó ti wù, ẹ wá rántí pé àwọn nǹkan náà ń bẹ tí wọ́n ń gbé sùnmọ̀mí tán pa kúkúrú tán pa gógùn. Tẹ́ ń fún ní dáńdè. Táwọn ìjọba òkè ọ̀hún ò fẹ́ kí ọwọ́ pálábá wọn ó ségi. Ẹ wo tàwọn yẹn náà o. Kò sí bọ̀bọ̀ ṣe sorí tí náà kí o ṣe. Tá a bá wá kúrò lórí ibẹ̀ yẹn, ẹ jẹ́ ká wo títí olóyè Sunday ọmọ Ìgbòho. Olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ, ẹ jẹ́ àwo tiwọn náà. Bàbá, kò sí bọ̀bọ̀ ṣe sorí tí náà kí o ṣe o. Olóyè Sunday Ìgbòho pààyàn o. Kò sọ pé kí ìlú ọmọ làlàáfíà o. Gbogbo dúkìá rẹ̀ ti fi ń jẹun gbogbo àwọn ọmọ rẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí o. Bàbá, mo fẹ́ kẹ́ lọ rò dáadáa nítorí pé ibi tí ẹ bá gòkè lára igi náà nìyẹn ó bá sọ̀kalẹ̀ padà o. Gbogbo ibi tí ẹ bá gòkè lára igi òun náà ni ó bá sọ̀kalẹ̀ padà. Bàbá, ẹ rò ó dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ tó tún rò. Ìgbésẹ̀ tẹ́ ẹ gbé lórí Sunday ọmọ Adéyẹmọ, ẹ tó tún rò dáadáa. Mo bẹ̀ yín ni. Gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá lè dá tí ó fi gba ìdáǹdè, gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá lè dá lórí ọ̀rọ̀ Kanu, ẹ jẹ́ Kanu máa bá tiẹ̀ lọ. Ẹ tọwọ́ rẹ̀ bọ̀wé, kẹ́ ẹ sì tọwọ́ àwọn àgbààgbà ilẹ̀ wọn bọ̀wé. Ẹ jẹ́ Kanu ó dọ̀tá rẹ̀ mọ̀. Ẹ má jẹ́ kó rí ẹ̀yin bí ọ̀tá o. Ẹ pe àwọn àgbààgbà Ìgbò, kẹ́ ẹ pé Kanu jókòó, kẹ́ ẹni kí wọ́n tọwọ́ bọ̀wé. Ẹni tí ó sáìn fún, táwọn àgbààgbà wọn bá wá yarí pé àwọn ò lè dúró fún, gbogbo ayé ò rí pé kì í ṣẹ̀yin lẹ́lẹ́bí. Gbogbo ayé ni ó rí pé kì í ṣẹ̀yin lẹ́lẹ́bí. Ká tọwọ́ rẹ̀ bọ̀wé bí èèyàn ṣe máa ń ṣe nìyẹn. Bàbá, ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Ó nídìí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Mo ń rí àwọn àpẹẹrẹ kan tó lágbára. Orílẹ̀-èdè Nàìjíríà tá a wà nù rẹ̀ yìí, láti bí 30 ọdún sẹ́yìn làwọn èèyàn ti ń lálàá tí
tí wọ́n ń rí pógun ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà àwọn èèyàn ọmọ pálá yẹn ti wá sí ìmúṣẹ nítorí pé inú ogun la wà already ogun lé ogun lóko torí pé ilẹ̀ Yorùbá ní ètò àlàáfíà tá a fi ń rìn àjò wa ní ọjà àmọ́lára ogun ń bẹ láàrin ìlú lórílẹ̀‐èdè yìí o àwọn ilẹ̀bì kan wà tẹ́ ẹ̀ lè rìn bó ṣe wù yín bẹ̀ nílẹ̀ Yorùbá àbẹ́ nílẹ̀ Haúsá àti nílẹ̀ Ìgbò tó yẹ pé kò sí wọn ò bí yín rí ní around August mo wà l'Àbújá ó láwọn àyè tá a lè rìn dé l'Àbújá despite pé ibẹ̀ ni agbára wà ibo ni gbogbo ní headquarter Nigeria security ibẹ̀ ló wà ó tún láwọn àyè tá a lè rìn dé nígboro Àbújá tó o bá fẹ́ kó ló àwọn arábí ṣáà wá sínú ogun táná bíire tó lè rìn lóru lọ́nà Kwara lọ́nà Kogi lọ́nà Benue títí dé Kánò táná bí bàbá rẹ̀ dáa bẹ́ẹ̀ tó lè rìn lóru táwa ló sọ pé àṣínú ogun Barrister ti fi kọrin sẹ́yìn ó ní mo láàlákàlá tó burú ó dẹ̀ ṣó ẹ̀ ó fi hàn wá wípé kógun má ṣẹlẹ̀ Nàìjíríà ẹ wá wo iye ìgbà táwọn èèyàn ti láàlá yẹn ẹ wo iye ẹ̀dá tó ti lá èmi tí mo dúró yìí mo bá àwọn èèyàn pàdé tó láàlá yìí wọ́n fẹ́ tó 30 to 40 tí wọ́n mọ̀ sọ fún mi láti asọ́dàkà sí 10-20 years ago nígbà àwọn aláàlá pé ogun ṣẹlẹ̀ Nàìjíríà táwọn èèyàn sì ń lá dọ́là ṣé kìí ṣe inú ogun láwa ni nítorí pé Nàìjíríà tóbi ní ọjà àmàlára tó bá jẹ́ pé bí irú Ghana àbí Benin Republic ní gbogbo wúyèwúyè tí ń ṣẹlẹ̀ inú àwọn yóò ti dogun tí gbogbo ayé yóò ti máa rí pé wọ́n ń jagun lọ́wọ́ tí kì í bá ṣogun ní Amẹ́ríkà lè máa gbọ́ láti wá sọ pé òun fẹ́ wá dá sọ̀rọ̀ kan tí Nàìjíríà ò bá sí inú ogun ṣùgbọ́n torí pé ilẹ̀ Nàìjíríà tóbi ní ọjà tètè mọ́ lára báyìí ṣùgbọ́n wọ́n pa 30 wọ́n pa 40 díẹ̀ ìjọ kan dínkù ni torí ẹ̀ mo fi sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń pọ̀ agbára lénìí tẹ́ ẹ jẹ́ sẹ́nẹ́tọ̀ ní o tẹ́ ẹ jẹ́ honourables tẹ́ ẹ ń wò pé bóyá kò sí tó kàn yín tẹ́ ẹ dákẹ́ tẹ́ yín ń fo Nàìjíríà lámi tẹ́ ẹ fọlá Nàìjíríà jiyọ̀ níjọ́ tí wàhálà rẹ̀ ó bá dé tí ó kẹ̀yìn náà ó déjọ́ kan lónìí nínú ewu ńlá torílẹ̀-èdè yìí wà tá a dẹ̀ ń pariwo tẹ́ ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́ pé ẹ rí. àwọn NEPA ti múná wa lọ ẹ̀yin ènìyàn má bínú sí mi ẹ wá wo bí gbogbo ẹ ṣe rí lọ káàkiri pé orílẹ̀-èdè yìí ti wà ní ogun àdẹ̀dákẹ́ àdẹ̀ ń wòran àwọn ará wọn tí ń pète ogun Gumi wá ń jẹ́ ọmọ yé wa wípé àwọn tí ń kógun jà wá yìí a gbọ́dọ̀ máa fọwọ́ ra wọn lórí ni ká máa bẹ̀ wọ́n kíjọba máa fọwọ́ ra àwọn tí ń já ìlú lógun lórí láti bí ọdún méjì ìjọba dẹ̀ ń wòran tó yan kiri láàrin ìlú ìjọba ò fi ṣe nǹkan kan nítorí pé ẹ ní àjẹ́ndà ṣùgbọ́n àwọn tí ń sọ pé ẹ má na ọmọ ìyá mi mọ́ ẹ má fìyà jẹ ìran mi mọ́ àwọn yẹn ẹ wá ń fàyè ní wọn lára gbogbo ohun tẹ́ ẹ ṣe pátá kò sílẹ̀ tọ́lọ́ gbà lọ́wọ́ yẹn nú ẹ̀ gbogbo òdìrẹ́bẹ̀ yín kò sí tẹ́ ẹ fẹ́ tẹ́wọ́ gbà tẹ́ ẹ fẹ́ ṣe níwájú Ọlọ́run Elédùmarè tí ó tẹ́wọ́ gbà àyàfi kẹ́ ẹ play fair láàrin ìran mẹ́tẹ̀ẹ̀ta because ẹ ti ń fi ọwọ́ ọlá gbá àwọn ẹ̀dá kan lójú lórílẹ̀‐èdè yìí irú ẹ̀ ní ilé tẹ́ fi gbá Sunday ọmọ Adéyẹmọ lójú irú ẹ̀ lélẹ̀ tẹ́ ṣe fún Kanu torí Kanu ò tí ì yọ̀bọ̀n sí ìyàn kó pa
àwọn tí Gumi ń plead fún wọ́n ń pààyàn ní ẹ̀jẹ̀ èèyàn kò jọ wọ́n lójú. Ẹ wá wò wọ́n, ẹ̀ ń fọwọ́ ra wọ́n lórí, ẹ wá láwọn èèyàn dákẹ́. Bàbá ìtẹ̀ ń gbìn ọ̀la Nàìjíríà ò lè dá láéláé nítorí pé gbogbo àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tá à ń bí lásìkò yìí lórí. Wọ́n ó rí i pé ìgbésùnmọ̀mí dáa ju kéèyàn máa béèrè fẹ́tọ̀ọ́ rẹ̀ lọ. Ìgbésùnmọ̀mí ẹ̀ ń jẹ́ ó máa yé wa wípé òun ló dáa jù kéèyàn ó béèrè ẹ̀tọ́ rẹ̀ kò dáa. Nǹkan tẹ́ ń sọ nìyẹn. Kí ni ìwúlò National Assembly? Kí ni ìwúlò representative ta ní l'Abuja tí ò lè jà fún ẹ̀tọ́ àwọn èèyàn wọn? A ti ráwọn èèyàn tí wọ́n pariwo ní house lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí yìí. Ara àwọn èèyàn tí wọ́n sunkún, kì í ṣe pé àárí àwọn èèyàn àárí senators, kì í ṣe pé àárí àwọn upper house àti lower house members tí wọ́n ń pariwo, tí wọ́n kẹ́hùn sọ̀rọ̀ wípé ṣé ìjọba ó ṣe máa wo ìlú ire tí wọ́n bàjẹ́. Ṣùgbọ́n gbogbo wọn shut wọn down. Ẹ jẹ́ kó wọn ó jákè. Gbogbo ẹ̀ là ń rí. Gbogbo àti Smart ń pariwo, gbogbo àti àwọn máa ń kaba yìí ọmọ Kazaure ti ń pariwo ní house pé ẹ ṣe dáadáa fáwọn mẹ̀kúnnù. Àríjọ tí sẹ́nẹ́tọ̀ dìde tó bú sẹ́kún pé wọ́n ti pọ́n òun ò lè wọ ìlú òun mọ́, wọ́n ti fẹ́ pa gbogbo èèyàn tán bẹ̀. Despite that náà ẹ ṣe ń fọwọ́ ra Gumi lórí. Gumi ń sọ fún yín wípé àwọn èèyàn náà ń béèrè ẹ̀tọ́ wọn ni. Ṣẹ́tọ́ ni ẹ̀mí àwọn èèyàn ti ń sọnù lọ́wọ́ wọn. Gbogbo wàhálà tí Sunday Igboho ṣe ní ayé pé kẹ́ ẹ má bàa yọ àwọn èèyàn rẹ̀ lẹ́nu mọ́ kò ju pé lọ lé àwọn Fúlàní kò ní Ìgàngàn. Ó dẹ̀ lé Fúlàní kò ní Ìgàngàn, kò fọwọ́ kan aṣọ wọn báyìí, kódà kò mú síbí wọn mọ́ títí ẹ̀. Ẹ fi ìlú wálẹ̀, ẹ mọ́ yọ àwọn aráàlú wa lẹ́nu mọ́. Ìní ó sì já máa rún jẹjẹ lọ́yọ̀ọ́ lénìí. Tíṣu òkè wo fi ń wọ Èkó. Bàbá gbogbo tẹ́ ń ṣe yìí ayé ń rí. Torí ẹ̀ ni mo fi ń pè é ṣàkíyèsí. Mo mọ̀ pé ẹ ní ọgbọ́n àti ronú débẹ̀. Ẹ ní àǹfààní láti bá àwọn èèyàn pàdé tí ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún yín pé ẹ ti ń jẹ ègún mọ́ iyán. Ègún ni lórí àwọn ọmọ yín. Tẹ́ ẹ bá ń wòran táwọn ẹlẹ́ṣẹ̀ ń jẹ ìyà àìmọ̀dí tí àwọn Gumi wọn ń rìn kiri láàrin ìlú lọ́fẹ̀ẹ́ lófò láìsí kankan tí ń ṣe wọn, tọkàn wọn balẹ̀ láti rìn pé kò sẹ́ni tí ó máa wọn. Definitely play fair, bàbá. Play fair rárá. Ẹ ń fìyà jẹ aláìṣẹ̀ ni láì nídìí. Ẹ ro èrò yìí dáadáa o. Ẹ lọ rò dáadáa. Lórí ibẹ̀ yẹn ẹja ṣẹ́kọ̀bọ̀. Màá mọ̀rọ̀ kan wá. Ìlú kan bẹ l'Ondo State tá a gbọ́ ìròyìn kan lánàá ń bẹ̀. Ìlú yẹn máa mú wá sí. Wọ́n ń pe ìlú yẹn ní Ute. Tá a bá ń lọ sí láti Ọ̀wọ̀, tá a bá ń lọ sí Benin, wọ́n ń pe ìlú yẹn ní Ute. Ìlú yìí ni àwọn honourables kan láàrin àwọn honourables, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n yàn lápá abẹ yẹn. Bí commissioner ni, bọ́nà bí House of Assembly member ni. Wọ́n sọ ojú ẹ̀, màá fi fídíò ẹ̀ hàn yín. Náà kó òyìnbó, wọ́n kó àwọn òyìnbó Chinese. Wọ́n kó lọ sórí ilẹ̀ tán fi ń gbé kòkó, tán fi ń gbé bì, tán fi gbẹ pẹ́. Ẹni kí wọ́n lọ rè máa wú pé góòdì wà nù ìlú yẹn. Ibi tí wà láti bẹ̀rẹ̀ ní Zamfara. Irú ẹ̀ náà fẹ́ ṣe ń bẹ̀ yẹn náà. Ìjọba a ti kàn yín lówó báyìí lórí ọ̀rọ̀ ilé nìí. Tó bá jẹ́ yín náà lẹ́ ń dọ́gbọ́n gbogbo nǹkan wọ̀nyí, ẹ dá ọwọ́ rẹ̀ dúró. Torí àwọn ọmọ ìlú ó gbé ogun ńlá, wọ́n gbé pàdé àwọn Chinese yẹn, wọ́n dẹ̀ jẹ wọ́n run. Àṣírí mo gé fún yín lénìí. Tó bá wá wo àwọn Chinese yẹn kí wọ́n lọ rèé kó ìbọn fáwọn Fúlàní kí wọ́n wá pàdé àwọn ọmọ ìlú ń bẹ̀. Àwọn ọmọ ìlú ṣetán láti fẹ̀mí wọn lélẹ̀ lórí ọ̀rọ̀ yìí.
ogun lámbọ̀ o ẹ̀pẹ́ mò ń sọ látẹ̀kan mò ń pèlé ní mò ń pèlé jì fún yín àwọn kan fẹ́ máa fọbẹ́ yín jẹ́ àwọn èèyàn wá súnlẹ̀ Yorùbá àdẹ̀ nígbà àwọn Chinese tó wọgbó yẹn ní bá mọ̀ mọ́ kó tètè lọ bá wọn sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ fèsì wọ́n ṣe tá àti fẹ̀mí wọn lélẹ̀ ní ọ̀rọ̀ tí mo sọ yìí lórí wọ́n máa dojú ìjà kọ wọn gidi ẹni bá mọ̀ wọ́n tí pírẹsidẹ́ǹtì China bá mọ̀ kí wọ́n tètè lọ wá bí wọ́n ṣe lọ yanjú ọ̀rọ̀ tí mo sọ yìí màá fi fídíò yẹn hàn yín sí ẹ̀ rí. This is the engineer. This is the engineer. This is the engineer. This is the white man. This is the Chinese man. This is the Chinese man that Dr. Jido Waka bring to this city. This is the Chinese man. This is the Chinese man that Dr. Jido Waka brought to destroy our farmland. This is the Chinese man. Right, sir. Dr. Jido Waka alone nígbà. These are the Chinese man. Maybe they are Chinese or Lebanese. I don't know. These are what they do is very wrong. They are the Chinese man. These are the Chinese man. These are the Chinese man. Maybe they are Chinese or Lebanese. I don't know. Baba, no, you are there. Dr. Jido Waka ó ṣe pàpà insist pé òun sì fẹ́ wá kólo ibi Orísun kólo ní àwa yìí ó pàpà insist fún wa wà ó kó ọlọ́pàá wá kó sójà wá kó gèdè ẹ̀ wá súté ó fẹ́ dágun sálẹ̀ ó tẹ́ ọ̀ràn òyìnbó yóò kó wá ìrìn àyí gèdè o Dr. Jido Waka ó pàpà insist fún wa ṣe ó pàpà insist dáadáa má fọdún mi stop ẹni tó dáadáa má fọdún ẹ̀rẹ́ fúnra yẹn ká fẹ́ àpí ẹ̀nà fídíò náà ẹ má fọdún mi stop ẹni tó ẹ má sọ pé kí stop ẹni tó ẹ má fọdún mi stop ẹni tó ara wọn lélẹ́ o ó tó máa nà mí o ara wọn lélẹ́ o ẹ tẹ́ yà fọdún mi stop ẹ I hold my phone I hold it you didn't buy it for me ẹ gbọ́dọ̀ fọ́ọ̀nù mi à why will you tell me that I should not video why will you tell me you buy a phone for me why will you tell me that I should not video. This is Samson. This is Samson. Ọ̀gá ọmọ àjẹlẹ̀. Ọmọ àjẹlẹ̀. Ọ̀gá ọmọ àjẹlẹ̀. Igbó ọ̀bù. Ọmọ àjẹlẹ̀. Ẹ̀bùkọ́ ìlàwọ̀ yìí o. Àwọn òyìnbó tó kọ́ wa lélẹ̀ o. You are telling me not to video. Àwọn lélẹ̀ o. This very woman. I say to the governor. We came to Akure. This is the essay to the governor. I said to the governor of mining, we came to commissioner office. Fídíò yẹn lẹ ń wò ọmọbìnrin tó jókòó yẹn ara àwọn tó wà níjọba lọ́wọ́lọ́wọ́ tán ní agbára láti ṣe tó wù wọ́n ni ṣe rí nǹkan tán dánwò bàbá àwọn ọmọ ìlú ó gbé iná wojú wọn mo tó sọ lẹ́ẹ̀kan sí ìpàdé ti lọ ọ̀rọ̀ dẹ̀ ti wáyé lórí ẹ̀ tí àwọn Chinese yẹn bá wọ igbó yẹn tó bá padà wá wàhálà àwọn ó jẹ yẹn wọn so òkú lọ lẹ́jà ta ni kì í ṣe lórí ilẹ̀ táàfin gbé kòkó táàfin gbé bì tí ìjọba Nàìjíríà bá wá tó ní òun lòun nílé òun fẹ́ gbé wa góòdì òun ìjọba Nàìjíríà ló nìyẹn ṣìkìnà ṣùgbọ́n pé àwọn èèyàn kan wà kò ní jẹ́jọba kò ní jára àlú àwọn nǹkan kan máa fi lówó wọ́n wá balẹ̀ jẹ́ fáwọn ọmọ ọlọ́mọ wọn ò ní rírò jẹjẹ bọ́ nílùú ìlú yẹn kòkó kò ní ṣe é tà obì ẹ̀ bàjẹ́ ọ̀pẹ ẹ̀bẹ̀ tán fi ń dápò gbogbo ó bàjẹ́ yóò di wàhálà o àfi kí Nàìjíríà gọọmẹ̀ntì tètè yájú sọ̀rọ̀ tá à ń sọ yìí kẹwàá dúró síbi tẹ́pẹ́ yìí náà lẹ́ẹ̀ bá sì ń dọ́gbọ́n gbogbo orú ọgbọ́n wọ̀nyí èyí tẹ́ wàá jọba náà lẹ́ ń fọ̀bẹ̀ yìí jára àlú líṣu
yóò dogun yóò di woro sí woro ní Wúté ìlú kan tán pè ní Wútó níwájú Ọ̀wọ̀ tá a bá lọ sí Benin ní ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ẹ lọ wo nǹkan tí mo sọ yóò le o yóò le yóò sì lẹ́yìn yóò léwu ọ̀rọ̀ mi lórí kéèsì yóò ní jù báyìí lọ lónìí títí tá a fi mọ bá kọ̀tún ètò mi wá èmi ti yí tòótọ́ bàbá àṣà.